Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ tí ń wò wá. Orúkọ tèmi kò yí padà, òjíṣẹ́ atútùdé lénìí. Ṣe dáadáa la bá yín, gbogbo ilé ńkọ́, ṣàlàáfíà ni gbogbo yín wà. Actually èèyàn mi kì í ṣe gbogbo ìgbà. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé tá a bá rí ó máa jẹ́ bí àṣírí, kò ń ṣe ní tá a máa sọ síta. Ṣé ti yé yín? So nítorí ẹ̀ la fi mú another dimension wá fún yín lénìí. Ohun tí ìyáàfin Onítìrí, ohun tí wọ́n sọ, òun náà ni a fẹ́ kí ẹ gbọ́ lénìí. Tá bá tún rí ohun tí Ọlọ́run tún fi hàn wá, pé ká tún sọ síta. Tó bá jẹ́ ìta lè sọ sí gbogbo ayé kó gbọ́, à á sọ. Tó bá jẹ́ ìta lè sọ sí gbogbo ayé, tó jẹ́ pé a máa ní láti pe àwọn kan àbáwọn méjì láti sọ fún, à á ṣe bẹ́ẹ̀. Ẹ bá wa gbọ́ ohun tí Mrs. Onítìrí, ohun tí wọ́n sọ, ẹ bá wa gbọ́. Síwájú kẹ́ tó gbọ́, ṣe rí mò ń tẹnumọ́ nínú àwọn fídíò mi, tẹ́ bá rí ẹ rí pé mò ń tẹnumọ́ pé ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá nation, ẹ lọ ṣọ́ra yín, ẹ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́, ẹ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́, àánú yín ń ṣe mí, àánú generation yín máa ń ṣe mí o. Ẹ lọ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́ ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá nation, bọ́n ṣe ń gbé tẹ́ ń gbé lẹ̀. Ẹ rí pé wọ́n máa ní iṣu àtẹnimọ́rán, àbẹ́rẹ́ ṣe máa sọ Yorùbá yẹn kò ń jóná. Ẹ̀yin èèyàn, ẹ lọ jáwọ́ o. Ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá nation, ẹ lọ jáwọ́, àánú yín ṣe mí. Ẹ gbọ́ wìrìwìrì nínú ọ̀rọ̀ tí Mrs. Onítìrí sọ, ó yá ẹ gbọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, according to the time ibi tẹ́ wà. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé, ọmọ ológo, ọlọ́lá, aládé. Ẹ kú weekend, ẹ dẹ̀ kú Sunday ní, ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀. Gbogbo ìgbà pátá inú ayọ̀ la máa wà, àní rí ìbànújẹ́, àní gbọ́ ìbànújẹ́. Ọ̀rọ̀ kan ni mo gbọ́, mo wá ní mo fẹ́ ṣe àlàyé ẹ̀. Mo ti máa ń gbọ́ tẹ́lẹ̀, but èmi ò kà kún torí kò ní meaning, kò dẹ̀ make sense. So mi ò bother nípa at all. Ìgbà tó wá di àná, làwọn sisters mi wá sọ fún mi pé àwọn màmá wa kan wípé ìgbà tó ń sọ̀rọ̀ yẹn ó bà wọ́n nú jẹ́, wọ́n wà lọ hospital. Mo ní Ọlọ́run kó ṣàánú fún wa, ó lè tó bẹ́ẹ̀ ni, kí ló dé? Wọ́n ní wípé wọ́n ń dẹ́rù bà wọ́n. Ẹ jọ̀ọ́, kí lọ̀rọ̀ náà? Ó ti pẹ́ tán tí ń sọ ìsọkúsọ. Wọ́n ní wọ́n sọ pé ẹ̀yin àti bàbá ń jà. Mo ní wọ́n ti ń sọ ó ti tójọ́ mẹ́ta. Èmi ò dá wọn lóhùn torí kò make sense, kò ní meaning. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀? Ẹ jọ̀ọ́, ẹ tẹ̀lé mi pẹ̀lú àlàyé tí mo fẹ́ ṣe. Kẹ́ lè rí reason tèmi ṣe sọ wípé kò ní meaning, kò make sense. Ṣé rí àkọ́kọ́ àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí, tó bẹ̀rẹ̀ iṣẹ́ jàtìjàtì, àwọn tó ń pera wọn ní option B ni. Ẹ fura, ẹ̀yin èèyàn mi ẹ fura. Ọmọ Yorùbá ni wá, lára ẹ̀bùn t'Ọlọ́run fún wa ni. Ẹ fura. Àwọn bàbá wa tiẹ̀ máa ń pa òwe ńgbà yẹn pé tán bá dẹ ojú, wọ́n á rí mú. Mo rò pé mo gbà, ẹ bá mi sọ dáadáa tí mi bá get it right. So àwọn oní option B àwọn náà bẹ̀rẹ̀. Option B, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn ọmọ Yorùbá ò ní option. Nǹkan tí ò yé wọn ni pé Yorùbá nation, orílẹ̀-èdè ni, ìran ni wá, Ọlọ́run ló dá wa. So bó la tún ti option, kí ló ń jẹ́ option? Ṣé ká lọ pààrọ̀ orílẹ̀-èdè wa pẹ̀lú orílẹ̀-èdè míì ni? Ṣé èdè wa, àṣà wa ká pààrọ̀ ẹ̀ pẹ̀lú míì ni? Àbí báwo náà ṣe ń sọ option? Kò sí option, ẹyọ kan ni wà, bọ́lọ́run ṣe dá oníkàkú ti dà. Tó dẹ̀ dá wa Yorùbá dáadáa, a dẹ̀ fọpẹ́ f'Ọlọ́run, inú wa dùn sí bó ṣe dá wa. Ká gbogbo wa, ká gbáre wa, oore yẹn gan ni òun náà là ń sọ pé là ń ṣiṣẹ́ lé lórí. Ká débi tá ń lọ nínú àdùnnú àtayọ̀. Bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn.
àwọn option B kan torí o káwọn máa rò ó torí káwọn lè lọ dìbò káwọn tètè gba PVC o torí tẹ́lẹ̀ yìí ò bá ṣe o báwo leléyìí ò ṣe ní ṣe nígbà tó ń ṣe pé political party lélẹ̀ nígbà tó ń ṣe pé ẹgbẹ́ àbí association àbẹ́gbẹ́ àbí kí ló ń pè é tí ó jẹ́ pé ẹ ń lọ ṣe nǹkan kan ni ẹ fẹ́ lọ dìbò ni àbẹ́ fẹ́ lọ fún nǹkan kan ni kò ń ṣe bẹ́ẹ̀ náà ṣe bórílẹ̀-èdè líle ìran ni wà náà ìran ni wá so kí ni ìsọkúsọ pé ẹni tí ò bá bọ́ sí kẹlẹ̀ ní option B ṣé kò bọ́ sí pé Yorùbá ni wá ṣé kò bọ́ sí pé orílẹ̀-èdè ni Ọlọ́run dá wa ṣé kò bọ́ sí pé Ọlọ́run ṣe dáadáa fún wa à ń kàn ń béèrè pé ká padà síbi tọ́lọ́run fi wá sí nínú ògo ẹ̀ tí owó ni ò ní bọ́ síbẹ̀ ìgbà ẹni mo ti ń ṣọ́ wọn nígbà tó ń rí pé a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ against pé option B ọmọ Yorùbá ò ní option B àní nǹkan kan ju pé orílẹ̀-èdè ni wá ká dẹ̀ padà sí orílẹ̀-èdè wa wọ́n bá rí pé àwọn ò rí ọmọlẹ́yìn nínú bá bẹ̀rẹ̀ sí ní bí wọn nígbà tí wọ́n máa yí bíríkítí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ pòòyì lọ́dọ̀ àwọn bàbá wa kí náà ń ṣe kí náà ń gbọ́ kí náà ń wí kí náà ń sọ kí nìkan ìgbà tó ń rídìí àbájọ wọ́n bá bẹ̀rẹ̀ ìgbà tó ń ti rí nǹkan kan gbọ́ tó ń rídìí àbájọ wọ́n ń jà ní o wọ́n sọ̀rọ̀ ní o wọ́n ń jà ní o èmi ti rẹ́rìn tí n bá ti gbèmí má rẹ́rìn ni torí kò ní mínì kò make sense ìgbà tẹ́ ẹ̀ rídìí nǹkan tí ò yé yín kò dẹ̀ ní yé yín láíláí táyé máa fi parẹ́ kò lè yé yín torí ọ̀nà tẹ́ ẹ̀ rìn ọ̀nà ọ̀tọ̀ ni ọ̀nà ìparun ọ̀nà ìbànújẹ́ lẹ́ rìn àbí kí ló ń jẹ́ option bí ju oko ẹrú lọ ju ìparun lọ àwọn ọmọ Yorùbá dẹ̀ sọ pé ó tì orílẹ̀-èdè tiwa làwa fẹ́ ká padà síbi tọ́lọ́run dá wa sí ká lè lóore àti ògo ẹ̀ tó fún wa ká lè máa fọpẹ́ àtìyìn fọ́lọ́run gbogbo gbà kọ́ta fẹ́ nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ kiri nìyẹn o oríṣiríṣi náà máa ń gbé pattern by pattern ní wọ́n bá gbé kan tán bá rí pé kò ṣiṣẹ́ wọ́n á tún gbé mi tán bá rí pé kò ṣiṣẹ́ wọ́n á tún gbé mi ìgbà tí mo gbọ́ pé àwọn ọmọ mi wá yẹn wọ́n sick àtàwọn kan mo ní àpọ́kàn wọn ò balẹ̀ kí lóde tọkàn yóò ní balẹ̀ Ọlọ́run ti dá wa lórílẹ̀‐èdè ọkàn ìbáwò lọkàn èèyàn ṣe máa níyè méjì lórí ìran tọ́lọ́run fi dá Ọlọ́run ti dá wa ní Yorùbá ó ti dá wa nígbà tí òun ṣe pé à ń ṣe ìran Yorùbá ni wá ó dẹ̀ wà bẹ́ẹ̀ pé bọ́lọ́run ṣe dá alátẹ̀tẹ̀tẹ̀ kọ́ ṣe nìyẹn àwọn amúnisìn yìí ni ṣe báwọn náà da gbogbo ẹ̀rú wọ́n mú irun wájú àti pàkọ́ wọ́n papọ̀ wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ Ọlọ́run dẹ̀ ṣe oore fún wa ká padà síbi tó ń fi wá sí ó ti la ojú ó ti lọ́kàn ó ti lẹ etí wa àwọn kan nítòótọ́ àti lódodo kò sí ní ẹ máa rí àwọn kan tó máa kírun tó ní àfi táwọn bá parun ṣé a máa nítorí tiwọn àwọn ò ní tẹ̀síwájú pé ibi tọ́lọ́run oore tọ́lọ́run ṣe fún wa ká lọ gbá ni a máa padà gba oore wa lórílẹ̀‐èdè wa náà so lèmi ò ṣe ń ka ọ̀rọ̀ wọn kún o mi ò tiẹ̀ ń rí rò rárá torí tẹ bá ní kẹ́ máa wo ọ̀rọ̀ wọn ẹ lè wà focus bọ̀tẹ́ pé tẹ bá ti gbọ́ ọ̀rọ̀ wọn tẹ má bọ̀dà tẹ bá jẹ́ pé ọkàn tó strong heart ní then ẹ má gbọ́rọ̀ wọn rárá irú èmi sìn bóyá nítorí mo busy ni mi ò tiẹ̀ ń gbọ́ program anybody yàtọ̀ sí àwọn kọ̀ọ̀kan tí mo mọ̀ pé yes orí òtítọ́ náà dúró lé lórí ọ̀rọ̀ bí ìran wa bá ṣe máa ní ìlọsíwájú àwọn nǹkan dáadáa tó máa benefit wa àwọn yẹn nìkan ni mò ń wo nǹkan tó ń sọ ni mò ń gbọ́ nǹkan tó ń sọ mélòó ni wọ́n ò tó nǹkan kan ẹ̀kọ̀ọ̀kan then tán bá send VM sí mi tí n bá ti bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ tí n bá rí pé òun ẹni tí mi ò yẹ familiar mọ́ ni máa delete ẹ̀ mi ò ní gbọ́ so mi ò ń gbọ́ a lot of things torí àwọn ará bíi nǹkan ìgbà tán ti rí pé option B wọn yẹn wọlé báyìí tó dẹ̀ jẹ́ pọ́n rò pé àwọn máa rí èrò kó ṣe mọ̀ pé lọ́dọ̀ olóṣèlú èèyàn tán bá kó wá bọ́n bá ṣe kérò sí náà ṣe ń gbowó sí táwọn ṣe kérò sí náà ṣe ń gbowó sí so wọ́n ti wò pé òkè táwọn bá kó èrò kúrò nínú Yorùbá nation káwọn kó lọ fún àwọn option B wọn àwọn á fi gbowó sí ìgbà tọ́lọ́run ò dẹ̀ gbà fún wọn tọ́lọ́run jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé kí ló dé
Ọlọ́run yọ wá kúrò ní òkùnkùn kó yọ wá kúrò lóko ẹrú, kí ló dé tẹ̀yin kan fẹ́ gbé wa sínú òkùnkùn tẹ́ fá sóko ẹrú? Ọlọ́run ò gbà fún wọn. Àtìgbà iná tí ń wá bọ́n ṣe máa bà nǹkan jẹ́, bọ́n ṣe máa dà nǹkan rú, bọ́n ṣe máa ṣe ìwà ìbàjẹ́, ìwà burúkú, oríṣiríṣi nǹkan burúkú náà máa ń ṣe. Wọ́n á máa sọ̀sọ́, mi ì rí irú ọpọlọ wọn rí, mi ò rí rí. Wọn ò ráyé wá o. Ayé wọn ò wùyàn rárá. Ayé wọn ò wùyàn. Kẹ́dẹ̀ máa wọ àwọn tó ń sọ̀rọ̀ yìí o. Ẹ lọ wádìí wọn o. Mo ń sọ fún yẹn lọ wádìí wọn. Ní àárín ẹgbẹ́ sẹ́gbẹ́ wọn, wọn ń bára wọn sọ̀rọ̀ o. Olórí eléyìí lè bo lórí yẹn sọ̀rọ̀. Àwọn lè jọ ṣe pọ̀. Àwọn ò lọ jẹ́ ṣe. Oríṣiríṣi ẹgbẹ́ wọn ẹbí wọn nà án. A máa sàmú yẹn àti ẹgbẹ́ kan àwọn ò lè ṣe pọ̀. Títí kan Canada tí ọkùnrin kan lóun agbénipa wà ń bẹ̀. Ìwà máa gbọ́ east kan ni west kan ni àwọn east ò bá west sọ̀rọ̀ àwọn kan ò bá wọn kan sọ̀rọ̀ olórí eléyìí ò lè bá lórí yẹn sọ̀rọ̀ ìyẹn ò lè ṣe nǹkan tó ń ṣe láàrin ara wọn òun náà ń hun nǹkan tó ń ṣe láàrin ara wọn náà ń hun jọ pé káwọn fi dà nǹkan rú káwọn fi bà nǹkan jẹ́. Mi ò rírú àwọn èèyàn báyìí rí o tí ẹ gbójú sílẹ̀ kẹ́ ẹ wò kẹ́ gbójú sílẹ̀ kẹ́ ẹ wò pé ìyà ń jẹ àwọn èèyàn tí ò yẹ kí ìyà jẹ. Wọ́n ń pa àwọn èèyàn tí ò yẹ kán pa àwọn èèyàn ń kú tí ò yẹ kán kú kẹ́tí ẹ̀ rí ròóná. Mi ò ríro ayé tán wá wọn ọ̀rá ayé wá o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa sọ̀sọ́kúsọ. Èmi ò ń káàrọ̀ wọn kùn gbà tí ó jẹ́ pé wọ́n ní àwọn ọmọ mi wá yẹn sick wọ́n á ní ẹ jọ̀ọ́ máa wọ ẹ má sick o kò sí nǹkan kan o èmi àti bàbá ò jà o kí ló fẹ́ fàjà wa kí la fẹ́ jà fún àbí tán bá léèyàn ń jà wọn máa ní ẹ̀kan parí ìjà láàrin bàbá máa ń wò máa ń rẹ́rìn gan ni pé àwọn ará bí ìgbà tán ò ti rídi abájọ wọn ò rí àárín yẹn wọn ò rídi abájọ kò yé wọn kò lè yé wọn táyé máa fi parẹ́ nọ́mbà rẹ̀ sí hùhùnkùn gbàtà rẹ̀ ti mọ̀ pé ìbànújẹ́ ni ó jẹ́ fún wọn gbà tán rí option B lọ́dọ̀ ọmọ Yorùbá tẹ́ pé ibi tí ọmọ Yorùbá ń lọ ni a face wọ́n bẹ̀rẹ̀ sí hùhùnkùn wọ́n bẹ̀rẹ̀ kò pé bàbá o wọn mọ nǹkan tó ń ṣe irọ́ ló ń pa kíní kan gbà tán rí nǹkan kan gbọ́ wọn ò rí àṣírí gbọ́ wọn ò rí nǹkan kan wọn ò ní tán máa lọ tà no market kò sọ́jà náà bẹ̀rẹ̀ sí hùnkùn gbà tán kúrò lórí kò pé bàbá ó gbé fóònù kò gbé fóònù wọ́n kúrò lórí yẹn wọ́n bọ́ sí wọ́n mọ nǹkan tó ń ṣe irọ́ náà ń pa wọn kọ́ kíní kan ń ṣe wọ́n tún kúrò lórí yẹn wọ́n bọ́ sí wọ́n ń jà ní o wọ́n sọ̀rọ̀ ní o wọ́n kíní kan ní o kí ló dé ẹ̀yin bó lẹ ti rí ntẹ́ mọ̀ tẹ́ ń sọ káàkiri ẹ fi ń bá àwọn èèyàn lọ́kàn jẹ́ irú ìgbésí ayé burúkú wo lẹ wá lórí nǹkan tó jẹ́ lórí ìran là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o ìran tó ti kọjá àwa táwa ń bẹ̀ ń sàtàwọn tó ń bọ̀ ẹ rórí yín èèlò ni owó játijàti tán kó fún yín torí yín dàrú tó báyìí ẹ ṣáà máa rorò kúrò kẹ máa sọsọkúsọ kẹ máa hun nǹkan tí ò sí ńlẹ̀ ń tẹ̀ ń ṣe fúnra ara yín láàrin ara yín ní láàrin ẹgbẹ́ ara yín lẹ̀ ń dára ara yín rúmbẹ̀ ẹ jẹ́ kẹnu kókò láàrin ara yín ẹ rí àṣírí kankan ẹ mọ nǹkan tó ń lọ gbà tí ò dẹ̀ ti lè yé yín yẹn ẹ láti hun nǹkan ni kò sí bí nǹkan náà ṣe lè rí kò sí bẹ́ẹ̀ ni náà ṣe lè sọ̀rọ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí kàkà kan ro dáadáa àbí nǹkan tó dá ń bẹ̀ tí wọ́n lè mú jáde káwọn náà tún ro dáadáa kún káwọn náà tún fi kún kó tún dá sí irọ́ láyé èyí tán bá ti gbọ́ báyìí wọ́n máa yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbà tán ń ṣa òkúta kúrò ní ráìsì wọ́n máa yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa báyìí ló sọ nǹkan báyìí ló mean àwọn náà máa bá yín attach meaning mọ́ o àwọn náà máa bá yín sọ̀rọ̀ sí o wọ́n á bẹ̀rẹ̀ sí sọ nǹkan báyìí ló mean nǹkan báyìí ló sọ nǹkan báyìí ló sọ ó wí bẹ́ẹ̀ ni bó ṣe wíre wọ́n á dẹ̀ máa yí lójúkorojú níbi tí àwọn ará bíi wọ́n ya wèrè o sísítà ló máa ń sọ pé àwọn wèrè mo ṣẹ̀ṣẹ̀ gbà ní nǹkan tẹ́ ẹ̀ máa ń sọ òótọ́ ni kí ló dé ẹ ṣe máa sọ pé èmi àti bàbá ń jẹ ẹ̀dẹ̀ jẹ́ káwọn èèyàn máa believe yín tó fi wá dìjà sí àwọn kan lóyún ọkàn ẹ ráyé wá o ayé yín ò wùyàn rárá nǹkan tẹ́ ń ṣe láàrin ara yín ni ní àárín ara yín láàrin ẹgbẹ́ ara yín ẹ lọ wádìí wọn náà ẹ lọ wádìí wọn mo challenge ẹ lọ wádìí wọn a máa gbọ́ ẹgbẹ́ yóò lè bẹ́gbẹ́ yẹn sọ̀rọ̀ olórí ẹgbẹ́ lè máa ní òun irọ́ òun ò bá yẹn sọ̀rọ̀ ìyẹn tó ń ṣe yẹn òun náà tún fẹ́ máa fi tan ọmọ Yorùbá kí wọ́n fẹ́ da gbogbo nǹkan rú bàbá ń báyà ajá níbo ni ṣérú ẹ̀ ṣe gbọ́ sétí ayé yín ò dáa o
ayé yín ò dára rárá ìsọkúsọ ti pọ̀jù láyé gbogbo yín wọ́n tún bẹ̀rẹ̀ sí tẹ́ ẹ bá ti sọ nǹkan kan báyìí wọ́n á ti yí wọ́n á ti fún ní kọ́lọ̀ oríṣiríṣi wọ́n á ti fún branding lóríṣiríṣi àà ntẹ́ sọ nǹkan ọ̀tọ̀ ntẹ́ sọ wọ́n máa yí even tẹ́ bá sọ tó jẹ́ pé ó straight wọ́n sì máa yí náà ní sọ ayé wọn ti bàjẹ́ kí ló dé tẹ̀ ń bọ́dà láti máa sọ pé ẹ fẹ́ fi nǹkan yé wọn kò lè yé wọn àwọn ológun ọlọ́lá tó jẹ́ ọmọ Yorùbá gidi ó ti yé wọn àwọn ọmọlúàbí ó ti yé wọn àwọn ìkà làwọn eléyìí ọ̀dájú ni wọ́n ẹ fọkàn balẹ̀ ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ fọkàn balẹ̀ o ẹ jọ̀ọ́ o ẹ má jẹ́ kán tàn yín o iṣẹ́ burúkú tó ń ṣe láàrin ara wọn náà ń gbé káàkiri o ìròyìn burúkú tó ń ṣe láàrin ara wọn náà ń gbé kiri o kò sí tó jọ o èmi máa ń gbọ́ tẹ́lẹ̀ máa ń rẹ́rìn ni o kò ní meaning sí mi because it make sense èmi máa ń rẹ́rìn ni gbọ̀ngbà tí wọ́n wá di kán tún ní àwọn màmá wa kán sì kèlè lórí mu ni kò lè tó bẹ́ẹ̀ o àwọn oníṣẹ́ bíi ni o àwọn option bíi ni o tọ́lọ́run ò gbà fún wọn o ẹ wo trend yẹn ẹ wo bọ́n ṣe ń ṣe tó ń gbé láti kan sí kan ìkan sí kan wọ́n á dẹ̀ kàrámù ẹ̀ gidi wọ́n á kàrámù ẹ̀ pẹ̀lú àwọn fake media wọ́n á kàrámù ẹ̀ gidi èmi ò rẹ̀ rán anybody iṣẹ́ tọ́lọ́run rán mi ni mò ń ṣe ìgbà táwọn ò dẹ̀ rí nǹkan kan ṣe àìmọye tó ń ṣe dáadáa kọ́ support wọn irọ́ ni ìbàjẹ́ wọn náà máa wá kiri wọ́n máa ń bá àwọn èèyàn jẹ́ gidi oríṣiríṣi téèwọ̀ bá ti ń ṣe lè wọ́n máa wá nǹkan sọ tẹ́ bá ṣe lè wọ́n máa wá nǹkan sọ wọ́n máa bú àwọn èèyàn kiri nǹkan táwọn ṣe wọ́n máa sọ ó bú wọn ni o ó ṣe kinní kan ni o ó ṣe gbá kan ni o máa bá yín tó Johnson ọwọ́ wọn ló wà nǹkan tó ń ṣe ni so definitely wọn ò ní ìgbé ayé tó da nínú ayé wọn so ẹni tí ò ní irú ẹni ò lè mọ iye ẹni àbáwọn ni Yorùbá ṣe máa ń sọ so wọn ò ní idea wọn ò tiẹ̀ gbégbé ayé tó dáa tọ́ máa fi mọ̀ pé ìgbé ayé mi wà níbì kan ìrẹ́pọ̀ wà níbì kan ìfẹ́ wà níbì kan àwọn ò ní láàrin ara wọn so wọn ò lè imagine pé bóyá ibòmíì ó wà wọn ò lè imagine ẹ̀ torí mi ò sínú ẹgbẹ́ so yẹn ò mí pé mi ò lè bá ẹlòmíì ṣe àìmọye tó wà nínú ẹgbẹ́ tájọ́ ń ṣe tá a dẹ̀ ń ṣe dáadáa fún nǹkan tó jẹ́ ìgbéga àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá wa yìí but àìmọye nǹkan tá a jẹ́ kó yé wọn tá a sọ síta tó rà mọ̀ ká ìkà tó ń ṣe a dẹ̀ mọ́ṣẹ́ ibi tó ń ṣe wọ́n á wá máa hun nǹkan tó ń ṣe fúnra ara wọn àwọn náà ń ṣe o exact nǹkan tó ń ṣe wọ́n á máa sọ pé ẹ̀yin lẹ̀ ń ṣe gbọ̀ngbà téèyàn ráyè tí wọ́n ta ló ní ìdá ti prove anything fún àwọn tó yẹ pé ìsàlẹ̀ ẹsẹ̀ wọn náà fi ń nọ́kọ́ pọ̀ lọ sí tán fi ń rìn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa sọ̀sọ̀ kú sọ wọ́n bá ìyá àti bàbá ń jà o wọ́n ń jà o ṣe ẹ gbọ́rú ẹ̀rí ṣá ẹ gbọ́rú ẹ̀rí ẹ lọ ṣọ́ra yín mo máa ń kìlọ̀ fún yẹn ṣọ́ra yín o mo sọ pé mi ní sọ pé kẹ́ ẹ ṣọ́ra yín mọ́ mi ò ní sọ bẹ́ẹ̀ tẹ̀fí ń sọ̀sọ̀ kú sọ tó fi di pé àwọn àgbàlagbà wọ́n ń ronú wọ́n ń lọ sí hospital yẹn ẹ lè escape ìbínú Ọlọ́run o mo sọ fún yẹn lè escape ìbínú Ọlọ́run kí ló dé níbo lẹ ti rí kí ni nǹkan náà tẹ̀ ń sọ ìyá àti bàbá ń jà o wọ́n ń jà ni èmi ò bá bàbá jà o ẹ dẹ̀ lè rí àárín yẹn ẹ lè rí orí ẹ̀gàn lẹ máa kú sí ẹ lè rí àárín yẹn ẹ lè rí ẹ lè mọ̀ ń pa ẹ lè mọ̀ bó ṣe ń lọ ẹ kò lè yé yín ẹ rọ́jà tàṣẹ kò sí market ìsọkúsọ tẹ̀ ń sọ yẹn náà lẹ máa sọ orí ẹ̀ lẹ dẹ̀ máa kú sí orí ẹ̀hún lẹ máa kú sí bàbá ẹ wá ṣe lè bàbá ẹ wá ṣe lè kò lè yé yín ẹ lè rí àárín èmi àti anybody o ẹ lè rí àárín wa ẹ̀hún irọ́ lẹ pa ẹnu òṣì tẹ̀ ń ṣe náà lẹ máa ṣe lọ ìka yín ọ̀dájú burúkú ni yín àwọn ìyá oníyàtọ̀ owó kankan náà tún lọ sọ lọ́spítù ìgbọ́kànsókè gbogbo àwọn èèyàn tún dààmú lórí wọn kí ló dé tẹ́ dájú ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ má dá wọn lóhùn kò sí ní tó jọ o iṣẹ́ kíṣẹ́ tó ń ṣe ni o iṣẹ́ ìbàjẹ́ iṣẹ́ ìkà tó ń ṣe ni o kò sí nǹkan tó jọ o àárín yẹn ò yé wọn kò ní yé wọn táyé máa fi parẹ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán continue ẹ jẹ́ continue àwọn tí bàbá ń jà ni o ló sọ̀rọ̀ sí bàbá ó bú bàbá o ẹ fi wọ́n lẹ̀ ayé wọn bàjẹ́ ni kò sí nǹkan tó jọ o kò sí nǹkan tó jọ rárá èmi àti bàbá ò jà á dẹ̀ lè jà kò sí nǹkan tó dẹ̀ lè fàjà kò sí tó lè fàjà láíláí lórí kíni on top of what
lórí kíni ó ga o oríṣiríṣi àwọn èèyàn ṣáá ló wà ẹ̀dá wà ná ọlọ́run bá ní kó kù sùúrù ọlọ́run ọba tó dá wa yìí ní kó kù sùúrù àfi sùúrù o ẹjọ́ máa o ẹ̀yin màmá wa ẹjọ́ sà o ẹ̀yin bàbá wa ẹ fọkàn balẹ̀ o ọlọ́run ti ṣèyanu o inú àlàáfíà ara inú àlàáfíà mi la máa fi gbádùn ògbóre tọ́lọ́run ti ṣe fún wa yìí o ẹ fọkàn balẹ̀ kò sí ìdààmú kò sí wàhálà ìyanu tọ́lọ́run ti ṣe ni ẹ jẹ́ a focus orí mega rally wa ẹ jẹ́ a focus declaration wa orílẹ̀-èdè wa àwọn nǹkan oríṣiríṣi nǹkan tó dáa tá a máa rí ṣe ń bẹ̀ tínú wa máa dùn tọkàn wa máa balẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká focus sí tẹ bá ti rí pé àwọn kan ìsọkúsọ rádaràda náà sọ ẹ má listen sí wọn mọ́ ẹ má gbọ́ wọn ìkà ni wọ́n ọ̀dájú ni wọ́n kàn bà nǹkan jẹ́ kàn da nǹkan rú ni wọ́n ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ máa sọ̀sọkúsọ wọn ẹ jẹ́ kàn máa sọ ẹ jẹ́ kàn máa sọ èrè ẹ̀ ń bọ̀ fún wọn ní gidi àwọn ò lè escape ẹ jẹ́ kàn máa ṣe oríṣiríṣi drama tó ń ṣe ń sìn ẹ jẹ́ continue drama ẹ jẹ́ kàn continue wọn ẹ má bá wọn sọ o ẹ jẹ́ kàn continue drama wọn kíyà wọn lè pé ni gbogbo rọ ìsọkúsọ oríṣiríṣi tán ṣe ẹ jẹ́ kàn continue ọlọ́run dẹ̀ wá ṣe oore tó ṣe dáadáa fún gbogbo wa láyè sìn technology ti wà so gbogbo nǹkan tí gbogbo wọn sọ ẹ̀rí ti wà fún ẹ̀rí ti wà fún ẹ jẹ́ máa wòran ìdájọ́ ń bọ̀ lórí ẹ látọ̀run àtayé ìdájọ́ ń bọ̀ lórí ẹ ẹ máa wòran èyí tá à ń ṣe yìí ni ká já fọkàn sí kéèyàn kankan má delay nǹkan tá à ń ṣe ẹ má jẹ́ kán delay nǹkan tá à ń ṣe ẹ má jọ ń delay rárá ẹ jọ̀ọ́ ẹ fi wọ́n sílẹ̀ ẹ gbàgbé ọ̀rọ̀ wọn mega rally wa ní kẹjá fọkàn sí gbogbo ibi tí wọ́n dẹ̀ ti ń ṣe rally káàkiri àgbáyé ń sìn ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà láyìíká bẹ̀ ẹ lọ support àwọn tó ń wà in charge ẹ̀ tó ń ṣe ẹ support òun náà là ń sọ yìí ẹ̀yin náà lẹ máa ń ṣe ẹ máa sọ ẹ máa kọ́kọ́kọ́ lórí oríṣiríṣi social media ẹ máa kọ nǹkan káàkiri kẹ́ lọ support physically irọ́ ni kẹ́ ṣe nǹkan kan ká tiẹ̀ rí pé àkíní ẹ ṣe irọ́ náà ni kábíyèsí ọlọ́run ẹ jọ̀ọ́ mọ́ ẹ jọ̀ọ́ sá ẹ fọkàn balẹ̀ inú wa máa dùn ayọ̀ wa máa kún kalẹ̀ ojú òní tiwa o ẹ ṣé mo dúpẹ́ ẹ fọkàn balẹ̀ o ẹ gbà bẹ́ẹ̀ pé 2022 yìí kò yẹ̀ láyé kò ní yẹ̀ o àti ẹ gbọ́dọ̀ jẹ́ kó yẹ̀ kẹ̀ ọlọ́run má jẹ́ ara burú àwọn ò ní kú sóko ẹrú ní wọ́pọ̀ ẹrú mọ́ ọlọ́run ti yọ wá ó ti yọ wá kó lóko ẹrú ó ti yọ wá ká bẹ̀rẹ̀ sí gbègbè ayọ̀ lóku ìgbésẹ̀ yẹn náà ni ọlọ́run dẹ̀ ti ṣèyanu ẹ jọ̀ọ́ o ìyanu ti ṣẹlẹ̀ o kéèyàn kankan kó má dà yín lọ́kàn run o kó má bà yín lọ́kàn jẹ́ inú wa ò ní bàjẹ́ o ọkàn wa ò ní bàjẹ́ o ayọ̀ ọlọ́run tó ti fún wa ọlọ́run onílé ayọ̀ ọlọ́run ayọ̀ tó ti fún wa láyọ̀ yìí tó ti fi lé wa lọ́wọ́ yìí ẹ jẹ́ àfọkànbalẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ nínú àánú ẹ̀ nínú ògo ẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fọkànbalẹ̀ má jẹ́ kán domi tútù sí wa lára o ẹ dẹ̀ má jẹ́ kí ẹ̀kan kó gbé yín wọnú ọkọ̀ kó máa wà yín lọ sí destination option B o ẹ má ṣe yẹn o ẹ jọ̀ọ́ o ẹ lajúlẹ̀ lọ́kàn sílẹ̀ ẹ má jọ gbé yín lọ sí option B o àwọn ọmọ Yorùbá nation ní adoption Yorùbá nation yín ni Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ Yorùbá nation orílẹ̀-èdè ti wà orílẹ̀-èdè ti wà àìmọye orílẹ̀-èdè mélòó ni wọ́n tẹ́pẹ́ tẹ́ bá máa gbọ́ ilé kò ju mélòó kan lọ ìjọ́ wo ni brọ́dà mi ọ̀nkú ìjìnlẹ̀ tó ṣe program mélòó ni gbogbo àwọn òlú tó ń pè even brọ́dà mi Kòìkí tí mo bá sọ̀rọ̀ ní ìjẹta ìjẹun ló ń sọ pé mélòó ni wọ́n ní steam mo ní wọ́n tẹ̀ kéré tó bẹ́ẹ̀ mi mà mọ́ so mélòó ni ọlọ́run wá ṣoore tó pọ̀ fún wa ànímọ̀ tí mo rí tọ́lọ́run ṣe fún wa ò ká máa yan ọlọ́run ká máa fọpẹ́ fọlọ́run ni o ẹ jọ̀ọ́ ẹ fọkàn balẹ̀ sà ẹ ṣé mo dúpẹ́ o enjoy the remaining of your weekend ọlọ́run á wà pẹ̀lú wa thank you God bless you ẹ ṣé.